Barrister Abel Olutayo Oyewale is +1. Hooray! Mo ro àròjinlẹ̀ lórí ayé mi o, ibi àánú báyé mi dé o, àròjinlẹ̀ ni mo rò. Bọ́dún bá dé pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wálé ayé gbogbo ọjọ́ 16 oṣù kẹfà ọdọọdún 16th June ọjọ́ tó lámì tó ní àpẹẹrẹ ni because ọjọ́ yẹn ni ọjọ́ ìbí bàbá wa olóríire onínúure oníwàre akọni níwájú adájọ́ ẹni yìí ẹni ẹ̀yẹ èèyàn pàtàkì láwùjọ Barrister Abel Olutayo Oyewale báyẹyẹ ọjọ́ ìbí tọdún yìí tún ṣe wá kò báyìí láyé àti láàyè ìdẹ̀ra. We say a big congratulations to you sir, happy birthday and many more. Ayé ọpẹ́ yọ ilé ayé ti tẹ̀lé gbogbo ọlọ́run ayé ọpẹ́ máa yọ pẹ̀lú ohun gbogbo tàti làkọjá láì ọládẹ̀sùn ó padà já sí rẹ̀ ó padà já sáyọ̀ ọlọ́run àánú ló mú wa ọlọ́run ọ̀dàlẹ̀ bébí ìṣeré. Barrister Abel Olutayo Oyewale ẹ máa gbọ́ mi sà orin Dávidi orí 150 ẹsẹ̀ kẹwàá wípé búburú kan kì yóò ṣubú lù ọ́ àrùn kárùn kan kì yóò súnmọ́ ilé rẹ̀. ọlọ́jọ́ ìbí ẹ ò ní fayẹyẹ ọjọ́ ìbí tọdún ìdágbére fáyé ẹ ò ní sunkún lórí ọmọ àtaya akọni níwájú adájọ́ ni ẹ ò ní gba ẹjọ́ ọ̀ràn ẹ ò ní gba ẹjọ́ aburú ìgbésẹ̀ yín ò ní bọ́mọ aráyé nú àlọ́ àtàbọ̀ yín ò ní béwúdé o ìgbà ọdún tẹ́ ẹ bá wà lò lókè èèpẹ̀ ọdún kan ló máa jẹ́ àmì lórúkọ Jésù. ọlọ́jọ́ ìbí ó yá ẹ jẹ́ n kì í lọ sílùú Odeomu tí wọ́n ti bí i lọ́mọ ṣe bẹ́yìn lọ Odeomu ọmọ ajíbọ̀rọ̀ nílé ọmọ ajífọlárọra ọmọ àlébà ọ̀tá àdúró gbẹngbẹng níwájú ogun akọ̀mágbọ́tèké àdúró gbẹngbẹng nídìí òdodo ẹ̀yin lọ́mọ àràbà ìlú ti ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù omi ńlá ti tẹ̀rí ìkínlẹ̀lẹ̀ ẹ̀yin tún lọ́mọ olówó òdùrú àjífẹ́pẹ́ ṣeré ará òwú wọn kì í jà bẹ́ẹ̀ ni wọn kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòwú èrò tó ń lọ sówó ẹ̀ tẹ̀ parindà òwú lẹ̀ ń lọ tẹ̀ rìn wọ́n bírídà wọ́n dárúkú kò séèyàn tó burẹ́ wà nílé òwú gbogbo wọn ló dáa bí egbe ẹ̀yin ló dúró ọmọ atẹ́wọ́gboyè ọmọ afìrọ̀gboyè àtẹ́wọ́mẹ́wẹ́ wà lámúgboyè nílé òwú ọmọ lábẹ́rìnjọ. Barrister Abel Olutayo Oyewale happy birthday to you once again ìgbà ọdún kan ni ọmọ yín àtọkọ ẹ̀ Mr and Mrs Matesun ló ń kí i fún tọjọ́ ìbí. wá ti máa bọ̀ kó olúwa dára sí mi o. wá ti máa bọ̀ kó olúwa dára sí mi o.